ẹ má bínú o lórí ọ̀rọ̀ tó délẹ̀ yìí kẹ́nìbọ̀dì mọ́ pè mí o lórí ọ̀rọ̀ pé ó ṣe ná kò ṣe ná àní ná ẹjọ́ nítorí ọlọ́run lákọ̀ọ́kọ́ náà bó ṣe ń wo fídíò yìí kó lè rìn dáadáa láìkì kó ṣí ẹ̀ ìwọ tí oríire ọmọ rí ò ní bá ẹ nínú sàárè toríire ọmọ rí ò ní bọ́mọ rẹ nínú sàárè tó fẹ́ wọ́ rẹ gbẹ̀tọ̀ rẹ tó jẹ́ pé ò ní fi ojú ọwọ́ ṣiṣẹ́ kó fẹ̀yìnkù lè dànù bá ń ṣí ẹ fídíò yìí ẹ lè gbóòtọ́ ọ̀rọ̀ bíi méjì ẹ gbọ́ lẹ́nu títí wa ọ̀jọ̀gbọ́n Báyọ̀ Adélábù Pẹ̀nkẹ́lẹ́ mess ẹ má bínú sáà ẹ jọ ta lẹ rò bóyá kán blame fún ọ̀rọ̀ àìsí náná ṣé wọ́n lè blame ẹlòmíì ni wọ́n lè blame yín bọ̀ fídíò tí mo fẹ́ ṣe ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ọ̀jọ̀gbọ́n nìkan mo fẹ́ jó gbọ́ olóye èèyàn nìkan ni kó wò ìwọ tó bá ti wá mọ̀ pé òye rí òkun tó jọ páàsì kó share kó sún fídíò yìí sókè. time election mo mọ̀ yìí pé táwọn olóṣèlú yẹn tó bá ti ń ṣe dáadáa bọ̀ dáadáa wọ́n tún máa ń lékún sí i pẹ́pẹ́ fúru wọn máa ń lékún sí ni kò yé yín mínísítà yìí ti ń gbìyànjú bọ́ọ̀lù àtẹ̀yìn ọ̀rọ̀ náà rí báyìí kó tó di pé election dé náà wọ́n ìtò wá jẹ́ pé ìgbà tí election wá ku ọ̀la tó kù oṣù bíi mélòó kan lọ́rọ̀ náà yẹn wá di bálabàla sẹ́yìn èèyàn ṣe ẹ̀já sílà káìwá ká fi òye wò ni pé minister for power yìí gan Báyọ̀ Adélábù Pẹ̀nkẹ́lẹ́ mess tí gbogbo wa ń di ẹrù lé lórí èèyàn ní ambition láti ṣe governor ó dẹ̀ ti tò látẹ̀yìn wá for good 8 years so election yẹn wá kú ọ̀la iná wá rí báyìí ẹ̀dẹ̀ rò bí Báyọ̀ Adélábù Pẹ̀nkẹ́lẹ́ mess ẹ̀rò bí bàbá yẹn wọ́n lè ní nǹkan kan tí wọ́n bá ní nǹkan kan láti fi go extra mile láti lè jẹ́ kọ́rọ̀ náà dà wá láì bàbá yẹn ó ṣe ẹni tó fẹ́ gba nǹkan lọ́wọ́ wa ẹ já reason pẹ̀lú mi náà àwọn náà ní nǹkan tán fẹ́ gbà lọ́wọ́ aráàlú so àwọn náà ní pẹ́pẹ́ fúru láti ṣe táyé bá hold wọn responsible in blame anybody láti hold wọn responsible tó rọ́fíìsì wọn ni but normal tó bá jẹ́ yí pé àwọn kan náà wà níbì kan tí wọ́n ń fi ìyà náà yẹn jẹ mẹ̀kúnnù lórí ọ̀rọ̀ yìí pé kí àwọn ọmọ Nàìjíríà ká lè máa fojú aláìdáwo ọ̀jọ̀gbọ́n Báyọ̀ Adélábù Pẹ̀nkẹ́lẹ́ mess ó kù sáàrin wọn èmi wò pé kò yẹ kó rí bẹ́ẹ̀ náà kò ń ṣe challenge náà nìkan là ń face challenge epo ńkọ́ tó bá jẹ́wọ́ ló fẹ́ jọba àbí wọ́n lọ́mọ ẹ fẹ́ jọba tọ́ndẹ̀ ti sọ pé wọ́n fún ẹ ní wọ́n ṣe ìwúyè fún ẹ o bóyá bíi 2-3 months to come ọmọ ìyá ṣé wà lọ́mọ dàrúlú kó tó di táìmù yẹn ni ẹjá fọpọlọ gbé kínní náà ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà ọ̀jọ̀gbọ́n Báyọ̀ Adélábù Pẹ̀nkẹ́lẹ́ mess bàbá ní tó gbé náà wojú yín o mo dúró karaka o ẹ̀yin náà lábẹ́ ẹ gbìyànjú sí ibi tí bàtà ti lè mọ̀ tayín lẹ́sẹ̀ ẹ̀yin lẹ lè mọ̀ nínú láàrin yín ní kákọ́sí yín ẹ̀yin lẹ lè mọ̀ kò yẹ kó jẹ́ wípé ládùrú bẹ́ẹ̀ ṣe tò fódìdí ọdún 7 ládùrú bí náà yẹn tiẹ̀ sí ń dá látẹ̀yìn wá kó wá jẹ́ wípé election wá kú ọ̀la ní gbogbo ẹ̀ wá fẹ́ rí báyìí mọ́ yín lọ́wọ́ ta ni ò gbọ̀ngbọ̀n ká fẹ́ rẹ́nu ká wà tì bàbá kò ní bàjẹ́ fún yín o ẹ̀yin èèyàn no offense ní under comment section ẹ comment opinion yín ẹ comment opinion yín ẹ comment opinion yín ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ má jà ẹ dẹ̀ má bú mi but ojú tèmi fi wò nìyẹn though it's his responsibility to make sure we are using light in the country but at the same time ẹni tó ní nǹkan láti gbà lọ́wọ́ wa at this moment tán bá ní agbára kan tán wọ́n lè lò lẹ́sà láti jẹ́ kí náà yẹn da wàhálà Báyọ̀ Adélábù Pẹ̀nkẹ́lẹ́ mess wọ́n lò ìbọ̀rọ̀ Nàìjíríà tá a jọ wáyé ni kì í sọ̀rọ̀ nẹ́nìkan epo ńkọ́ gbogbo wa la jọ wà nú ẹ̀ Ọlọ́run dẹ̀ fún wọn ṣe wọ́n yanjú ẹ̀ bàbá èmi kàn ṣe fídíò láti tún call attention yín pé ẹjọ́ ẹ tún bá wa gbìyànjú sí lẹ́sà ayé ò ní baṣẹ́ yín jẹ́ ẹ ti try ẹ̀yin onísùúrù lọ́lọ́run wà ṣó easy ni kéèyàn tó dúró fódìdí ọdún 7 gbáko ó wá di táìmù ẹ̀ àwọn náà ni wọ́n tún wá lẹ́ tún wá ròyìn pé wọ́n tún ṣe nǹkan tó máa ba gbogbo nǹkan tán ti ń ṣe látẹ̀yìn wá jẹ́ ẹ̀yin náà fọ̀rọ̀ yẹn rora yín wò ẹjẹ́ àjọ rò so kàn jọ nítorí Ọlọ́run ẹ̀yin ìjọba wa ẹ jọ̀ọ́
gbogbo nǹkan tẹ́ bá lè kó kalẹ̀ fún Adélabú Pẹ̀nkẹ́lẹ́ Mẹ́sì láti lè jẹ́ kí náà tún dà sí ẹ bá ń fàyè rọ bàbá yẹn lọ́rùn. Ha, gbogbo wọn tó ń like tó ń share tó ń comment lórí fídíò ayé ò ní dá sí ọwọ́ rẹ nù. ìbúyín bọ̀ ẹ jájọ rò ó.